Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Wọ́n máa wọ̀rí mo ní máa débẹ̀ yẹn in 10 minutes. Dúró máa pẹ́ padà. Àbúrò Saamu lélẹ̀ máa pẹ́ padà. Kí ló Bùrọ̀ Saamu kí ló ṣẹlẹ̀? Alago. Alago. Wọ́n Bùrọ̀ Saamu ẹ wá náà. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti dé Alago. Ẹni sọ Bùrọ̀ Saamu kí ló ẹ fẹ́ fi mọ́tò gbá mi. Mi rí gbẹ́. Kí ló wá ṣẹlẹ̀ tẹ́ kí wọ́n mọ́tò bí ìgbà tó yẹ pé kí ló ṣẹlẹ̀? Alago. Dúró Ọlọ́run, mo ní ìdí àwọn dáùtù, àwọn ọmọ ìta gangan gíràn. Mo ní ìdí gíràn 170,000. Bùrọ̀ Saamu 170. Bó mo ti fẹ́ kọ̀ wọ́n, bó mo ti fẹ́ rí wọn. Mélòó ni wọ́n lè rí báyìí? Mẹ́wàá ni mo lè rí 10. Mi ì lè rí ju 10 lọ. O lè rí gíràn 10. Bẹ́ẹ̀ni. Ọjà tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ Ìbàdàn, lọ Èkó, wá gíràn lọ Èkìtì, wá gíràn lọ Oǹdó, wá gíràn lọ Lẹ́kì. Wá gíràn lọ Ọ̀ṣọ́lọ́jọ́. I need Gironisian 170. Jọ. Bùrọ̀ Saamu kí ló ń ṣẹlẹ̀? Kò sí tó ń ṣẹlẹ̀ ju wípé nǹkan ti ṣe mí. Kí ló ṣe yẹ sọ̀rọ̀ náà? Wọ́n ti jí Yoshibi gbé lọ. Wọ́n ṣe kí ni? Wọ́n jí Yoshibi gbé, wọ́n ní ọmọ ọkùnrin kan báyìí tó ga. Wọ́n ló fẹ́ nǹkan, wọ́n ló wá jí Yoshibi gbé lọ nínú ilé. Mo ń fa gbogbo àdúgbò ní kẹ́ bá mi fọ́nká sí. Káfí tẹ́ẹ̀mù sí pé on your mark, set, go. Bọ́dẹ̀ ìyàwó àdúgbò jọ̀ torí Ọlọ́run. Bùrọ̀ Saamu ẹni sùúrù. Ẹ fẹ́ kẹ́ kọ́kọ́. Wọ́n ní ọmọ kan tó ga àbí bọ̀bọ̀ kan tó ga. Bọ̀bọ̀ kan tó ga ni o. Ó kú ẹrù Yoshibi. Pátápátá wọn ló wá. Yoshibi tí Bùrọ̀ Saamu tẹ̀mí. Ṣé wàá ṣí ẹrẹ ni? Alago. Sórí ẹ burú ni. Yoshibi. Ẹnu lásán ló ń lo yàtọ̀ ni mo fẹ́ àmọ́ lórí burúkú ni ẹ. Bùrọ̀ Saamu. Ara máa sọ ṣọ́gun máa jà. Alago. Bùrọ̀ Saamu. Olórí burúkú ni ewé ní calm down now. Kí n calm down kí ni? Ogun mi ń bẹ̀rù ogun ẹ lọ́wọ́lọ́wọ́ calm down. Ọ̀tọ̀ ni tí mo gbé débi, ọ̀tọ̀ ni wèrè tó ṣe yóò ṣí eré ni. Action ni mo ní ìdìgì sáríwọ̀. Action. Ó yí eré ni. Action yẹn ti bẹ̀rẹ̀. Mo ní ọ̀rọ̀ iye tó bá lè bá mi wá bá mi wá. Máa wá wọn. Ó lè hájú ti yẹ máa pẹ́. Ó lè hájú gbàgbọ́. Wèrè ní ẹni. Bùrọ̀ Saamu. 170 yẹn máa pẹ́. Máa wá wọn kọjá Lẹ́kì àtàjà. Wọ́n gbọ́dọ̀ pé Yoshibi máa jáde. Ní sùúrù, understand me. Ó mọ̀ nǹkan tó ń ṣe mí gangan. Kì í ṣe pọ́rọ̀ yìí ń dùn mí. Bọ̀ tó dàbẹ̀ ni wípé wọ́n outsmart me. You didn't get that. Ó dàbẹ̀ ni pé àwọn kan wá outsmart me. Kò ṣeé ṣe. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí mi ò kì í mọ̀ ládùúgbò. Bẹ́ẹ̀ni. Kọ́tà nàwé ẹlẹ́ìlẹ́ ó lágbára. Wọ́n cut me on the way. I don't know. Ó wá dùn mí gan. Mo wá fẹ́ lu ọwọ́ agbára tí mo ní. Mo gbàgbá ni mo fẹ́ lò. Gbogbo ẹ̀ pátá lè máa nílò. Wo bí ọmọ ìṣẹ̀lẹ̀ jọ̀tún Ọlọ́run get me right and make it possible for me láti ní Yoshibi jọ̀tún Ọlọ́run máa lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà màá ní kàn fún mi ní 500 kàn bá mi yà sádùúgbò ṣé o ti gbọ́ jọ̀tún Ọlọ́run this is what I would do please do that for me please. Wọ́n sọ́rọ̀ òtí mo ti ṣe fún àwọn ọlọ́pàá mo fẹ́ jèrè ẹ̀ lẹ́ni. Ẹ ti jèrè ẹ̀. Gbogbo tẹ ṣe ní street àkókò tó tẹ bá jèrè ẹ̀. Ẹ máa mọ̀ pé láwọn ẹrúkú. Could this be the end? No, it can't be the end. I am very sure. It can't. My people. Ibi tí mo ti mọ̀ wọ́n àti ibi tí mi ò ti mọ̀ wọ́n. I am very sure pé they will not allow this to be the end. It won't be the end. It will be the
Ọ̀gá, ẹ understand me. Mr. Saamu, kí ni tó ṣẹlẹ̀? Ẹ ṣàlàyé fún mi now. Ẹ understand, ẹ wò ṣé kí n jókòó sílẹ̀ kí ọ̀rọ̀ tí mo sọ kó lè yé yín dáadáa. Ìwọ làbọ̀rọ̀ jókòó sílẹ̀. Ibi tẹ́ wà yìí náà wà òkè. Ẹ̀yin sọ́ńtẹ̀ torí ẹ̀ wá síbí báyìí. Ẹ ṣàlàyé fún mi. Mo ní ìdí ọlọ́pàá 150. Ọlọ́pàá 150. Mo fẹ́ kọ́ lọ bá mi arrest àwọn kan. Mr. Saamu, mo ti máa ń sọ fún yín yẹn. Ẹyẹ tí ẹ sọ́ńtẹ̀ torí ẹ̀ wá síbí. Tó bá máa nídìí kí ọlọ́pàá lọ arrest. Ọlọ́pàá lọ iṣẹ́ tiwa nìyẹn náà. Ẹ má kọ́ wá ń ṣe wa. Ọ̀gá, àníkí ti wo lóko ti para lé. Omi tí you understand kò tẹ́ ìjà àti sọ náà. Ẹ̀dẹ̀ mú ajá tó jìn nílé tó ń pèrò ọ̀nà. Ẹ wo sà, ẹ má scope mi sà, ẹ má scope mi sà. Ṣé wọn kò rí yín wọ́n rán mi? Èmi scope, mo ṣe máa scope yín. Ẹ̀rọ tí ọmọdé fún lóyún lọ́jọ́ sí yàn kí mi bá yín gbé lọ sọ́spítù. Mr. Saamu, ẹ fi yẹn lẹ̀ náà. Mi ò pariwo torí wọ́n ti jí Yoshibi gbé. Mo lè níjọ ọlọ́pàá 150 láti arrest àwọn tí mo suspect. Yoshibi. Ṣé kìí ṣe lady kan tó ní height díẹ̀ báyìí tí máa ń rí pẹ̀lú yín tó dúdú báyìí tó fine dáadáa báyìí? Ó láyà dáadáa báyìí. Oh yes. Ọyàn ni mo ń pè láyà yẹn ọmú. Alẹ́ nìyẹn náà ni ẹni tí mò ń rí yín papọ̀. Bàbá Lọ́ládé, ìdẹ́wẹ̀ nínú ẹ̀ tí kúrò. Ẹni tí mọ̀mọ́ tó ọjà dídí ọlọ́mọ dídí ìjókòó iná. Ẹ wo ẹjọ́ ẹni yẹn náà ní Yoshibi náà ní. Báwo la ṣe lè rí? Okay. Jọ mo níjọ ọlọ́pàá 150. Fine. Ó dà pé mo ti ní interest nínú kéèsì. Jurisdiction yìí náà ti jíyàn gbé. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ ń jẹ́ kó yé mi pé àwọn tó wà lẹ́yìn ni wọ́n jí gbé. Ìbéèrè kan tí mo fẹ́ béèrè rèé. Ṣé kìí ṣe pé lẹ́yìn tí wọ́n jí gbé wọ́n tún lọ sí ilé míì tí wọ́n lọ jí ẹlòmíì gbé? No. When it comes to this police force, you're very, very intelligent. You're very highly intelligent. Thank you. Wọ́n ò débò mi. Ilé ìwádìí kan ṣoṣo náà ti wá gbẹ̀yàn. Good question. Ilé mi nìkan ṣoṣo náà ti gbẹ̀yàn. Ẹ sà, ó lé oníjàgbá. Kó má ṣe lójú fìrí. Bí kú ni ó máa pa ní. Tòde ò lè pa yan. Igi kòkòrò máa ń gùn mí lójú. Mr. Saamu, kéré láti ń lọ. Ẹ mọ̀ òwe ẹjọ́. Fine. Ṣé torí ẹ̀ lè ṣe sọ wípé ẹ ní ìdí ọlọ́pàá 150? Ẹjọ́ tó lọ́wọ́ eré àti mo padà lọ òun lẹ sọ yẹn. Ẹ ti ní interest nínú kéèsì. Of course, mo ti ní interest nínú. Mo suspect àwọn mẹ́jọ kan. I hope you like everything. You see, the chair, the rooms, the television, everything in this house. I want you to know that it is all yours. Everything is all yours, and I hope you like it. You see, ẹrù tí wọ́n kó bọ̀ yẹn is just for formality sake. Ó normal. Téèyàn bá move from one house to another, kéèyàn kẹ́rù. Everything tó ní ló wà níbí. Don't just worry yourself about anything. Baby, make yourself comfortable. Actually, they are all nice. Everything is fine. Thank you. But I just like if they are all nice here. You know me, they do go. I feel so excited, like I'm the happiest man on this earth. I love you, darling. Thank you for saying yes to my word. I can tell you, like, today is the happiest day in my life, baby. I love you, baby. Yeah? Wait. See, I'm not ready for this. In fact, mo ṣì ń bára mi sọ̀rọ̀ gan ni pé ṣé mo ti actually ready for all this? Ìgbà wo ló tó fẹ́ yá, baby? Ìgbà tó bá yá náà ló yá. Okay, ìgbà wo mo fẹ́ mọ̀ ìgbà tó máa tó yá náà? Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Ó dà pé o ti you are choking me. It's all right. It's all right. I don't want you to feel that way. You know how much I do love you, okay? It's okay. I'll wait for you. Whenever time tó bá tó yẹ, I'm ready to cooperate with you, okay? At least 11 years. Why should she joke? Abi? Make you comfortable now, baby, eh? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé I want to pick something nínú handbag mi, nínú mọ́tò. And mo dẹ̀ fẹ́ check bóyá mọ́tò yẹn ti dé tó ń kó ẹrù mi because I have my toiletries and some important things tí mo máa lò. But then you saw here. Oh, that's one with the shot. As in, you want to take something from the car to the house? Considerably. Àwọn ọ̀daràn ní sá. Bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n kidnappers ni wọ́n. Ìyà tó kéré jù tán lè jí gbé òní 84.
wọ́n ní àwọn èèyàn máa ń dàbí polybag lọ́wọ́ wọn yìí. Èwo ni ha tẹ́ ìṣe náà? Kí ló ń ṣe yín? Lò, mi ò rò pé mo tẹ́ wà. Ṣé fẹ́ gbọ́? Ẹ̀sùn kan náà ni wọ́n fi kan gbogbo yín o. Ohun tí mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé láàrin yín tàbí kí n sọ pé gbogbo yín ẹni tó jí Yoshibi gbé ò fẹ́ mọ̀ láàrin yín. Tẹ́ bá kọ̀ tẹ́ ìjẹ́wọ́ ẹ̀wọ̀n ní gbogbo yín máa kú síbẹ̀ ṣe wà. Ẹjọ́ sá. Oh fine, it's not a matter of ẹjọ́ sá. Kó tó di pé ẹ bára yín ní ọgbà ẹ̀wọ̀n, wọ́n máa tì yín mọ́ sẹ́ẹ̀lì. Sẹ́ẹ̀lì tí wọ́n lè máa tì yín mọ́ ẹnì kan ṣo ló yẹ kó tì mọ́ bẹ́ẹ̀. Gbogbo yín lọ fún pamọ́ bẹ́ẹ̀. Láì ṣe jà ẹjọ́ sá. Ṣé wà ó ra ìjà? Ẹ sà ó ń ṣàjòjì lára yín àwọn wèrè àjọ ń gbé àjọ ń jẹ ni mi mọ̀ pé àṣekúpani ni wọ́n gbogbo ń dán ṣe yìí wọ́n mú yín ṣeré ni o ìbáwọn mọ́ mi ni mo mọ̀ tán lè ṣe wọ́n mú yín ṣeré ni wọ́n ti rí ní pé kò sí dẹ́ máa ṣe fáwọn. Ẹ̀yin ọ̀rọ̀ àìjọ ní òkè kí ló dé nǹkan náà sọ̀rọ̀ fún mi náà? What is your problem? Officer, wọ́n dáa ń kọ́ gáàsì mú mi ṣeré lóòótọ́ ni. Bá mi kó wọn lọ tí wọ́n lé. ẹjọ́ ọ̀gá ọlọ́pàá ewé mi ní nǹkan tẹ́mi fẹ́ sọ o. Ó yá mò ń gbọ́ kí ló fẹ́ sọ. Ibo ni Yoshibi wà? Ọ̀dọ́ ta ló wà? Ẹ wo ọkọ Yoshibi fún wa lára wọn lọ́wọ́ wá sílé wa lẹ́nìí lọ́wọ́ bá kẹrù wọn in fact gbogbo wa lọ́wọ́ wọn kẹrù síta. Principal, what happened? For now, nothing. Mr. Saamu, kí ló ṣe yín? Ó dàbí pé AC ọ́fíìsì yín ti pọ̀ jù ẹ pa. AC ọ́fíìsì báwo? Mi ò tọ́ AC náà. Ẹ tán AC. Ẹ náà. N tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ohun tí ọmọbìnrin yẹn sọ ṣe bẹ́ẹ̀ gbọ́ dáadáa ṣá. Mi ìgbọ́rọ̀ wéré o. Ẹ gbọ́. Mi ò dá wèrè lò. Okay, that's all right. Arábìnrin, ọkọ Yoshibi tẹ sọ wípé ó wá kó ẹrù ẹ̀ lé lónìí yẹn. Ṣé ní nọ́mbà ẹ̀ lọ́wọ́? What is the problem now? Kí ni wàhálà tẹ ẹ tó ti kúrò sọ̀rọ̀? Are you all right? Ẹ sà ẹ pa jí hàn jí. Kí ni túmọ̀? Ẹ pa kan nù wọn. Ẹ wò ṣẹ̀rẹ̀ lè ẹ pa. Ẹ pẹlẹbẹ ẹ pa. Àwọn tó kù wọn ní cross mọ́. But ìwà yìí náà ò dá tó. Bẹ́ẹ̀ ṣe kúrò sọ̀rọ̀ fún mi yìí kò dá tó. Ṣé ẹ lè sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan ni ṣé wọ́n bí yín papọ̀ ni? Okay, good. Arábìnrin. Yes sir. Ó fetí ẹ gbọ́ nǹkan tí Mr. Saamu sọ lẹ́ẹ̀kan. Wọ́n ní gbogbo ohun tó sọ yẹn wọ́n làwọn ò gbọ́. Jọ ṣé o lè explain fún wọn padà? Má jò sọ. Yes sir, nǹkan tí mo sọ gangan ni pé máa lọ ọkọ Yoshibi àwọn ọmọ wálé lẹ́nìí lọ́wọ́ kó ẹrù wọn ifá kàmẹ́rin lọ́wọ́ wọn kò bó ẹ̀dá ó hàn ní tẹ́gì. Mr. Saamu, please get up now. Wá jọ má bínú ṣá ọ̀rọ̀ àdúró bẹ́ẹ̀. Ayé mi o ayé mi o jọ tó lọ lọ́hùn ṣé ò bá mi rí Yoshibi mo ti ń calm down mo ń calm down don't tell me to calm down kò sí tó ṣe mí ohun tí mo sọ ni pé ṣé ò bá mi rí Yoshibi tó rántí jí Yoshibi gbé wọ́n ti jí Yoshibi gbé ọmọkùnrin kan náà sọ pé wá sínú ilé ó dẹ̀ kí Yoshibi mọ́lẹ̀ ó dẹ̀ jí gbé lọ. Mo rí Yoshibi láàárọ̀ yìí. Mi ìpọ́n tó sọ. Bọ́dá Saamu ẹ ní sùúrù. Ní sùúrù ibo kí ló ló ṣe. Ẹ calm down Bọ́dá Saamu. Mo calm down kí ló ló ṣẹlẹ̀ olórí Yoshibi. Bẹ́ẹ̀ni mo. Níbo ló ti rí Yoshibi. Ẹ ṣe mọ bí tán pè ní Yekoni street. Mo mọ bẹ̀ dáadáa. Ó dàbẹ̀ ṣe mọ Yekoni street. Tẹ́ bá ti débẹ̀ ẹ máa rí uncompleted building kan níbẹ̀. Okay. Tẹ́ bá ti dé uncompleted building yẹn ibẹ̀ ni mo ti rí Yoshibi àti man kan nínú bẹ̀. Nínú uncompleted building. Nínú uncompleted building yẹn. Ibẹ̀ ni wọ́n ń rú Yoshibi mọ́. Inú bẹ̀ ni mo ti rí wọn. Ibẹ̀ ló ti rí. Inú bẹ̀ ni mo ti rí wọn. Uncompleted building níṣẹ́ kọ́ ni. Bẹ́ẹ̀ni. Mo dárò uncompleted building dẹ̀ pọ̀ torí Ọlọ́run uncompleted building pọ̀ níṣẹ́ kọ́ níbẹ̀ àbí. O ṣe ṣára yẹ ti yá yá wọ́n ní yẹ ṣẹ́yún ni kí ló bá tí ò lè bímọ ní ẹ. Wọ́n lọ́mọ yunifásitì nìyẹn lóyún fún as 57. Àbúrò burúkú ni yìí ni ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ ni
ọmọ tún lọ mọ́ yín lọ́wọ́ kí lẹ fẹ́ kí lọ sọ fún bàbá sí no ẹ sọ fún mi wetin you wan make I go tell bàbá. Flash bàbá ó inú baṣẹ́ ẹ jẹ́ o inú baṣẹ́ ẹ jẹ́ náà. kò ní dá fún ẹ fún tó sọ ẹ dá fún ọ náà. ayé máa bàjẹ́ ni kò ní dá fún ẹ. ṣé fọ́ọ̀tì tẹ̀mí ni sẹ́ni kẹ́ ni Flash níwájú mi ẹ síwì ni àti ṣeré gan-an. Màdáràn ẹni tán ló jí Yoshibi gbé tó wà nù bí kò tó rí ṣe no car no bike no bicycle no kẹ̀kẹ́ kò sí nǹkan kan wọ́n gbéra kí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fẹsẹ̀ rìn dèbí ní àbọ̀ jog no car no bike mo dáràn wọn ò ní ṣe bí èmi méjì rẹ̀ kí ni Yoshibi wá kiri tó torí ọlọ́ lásìkò yìí ṣe Yoshibi Yoshibi mo máa rogo báyọ̀ lọ ṣe ni tó fi ń tàn jẹ́rì àwọn photoshop lé ló fi ń tàn Yoshibi jẹ́ torí ọlọ́ọ̀ Yoshibi ọ̀dà báyìí Yoshibi I'm calling you Yoshibi, you didn't answer me. Yoshibi! Adia in your Muslim name. Adia! Ha. Gloria in your Christian name. Yoshibi! Hey, Mama, we'll go back to your law. Ta ló wọ́n bí nínú obìnrin tó wò ṣùṣù? Tó dé kí Yoshibi mọ́lẹ̀ ó dé gbé kúrò lákàtà mi ó fa Yoshibi yọ lábẹ́ mi torí Ọlọ́run ẹ gbà mí Yoshibi ibi iná tún jáde síta uncompleted building kan ṣo tí mo dẹ̀ mọ̀ ní àdúgbò yìí ó ń rè é àbí ṣé mi tún wà bí kan ní. ọ̀gbẹ́ni kí ló ń wá kiri kí ló wá ṣe ń bíbà. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ kí Yoshibi mọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ òun lè wá gbé Yoshibi kúrò nínú ilé mi orí ọmọ yìí ti bàjẹ́ orí ọmọ pẹlẹbẹ yìí ti bàjẹ́ o tó sọ wípé ẹni tó wá gbé Yoshibi lé olóńgbẹ olófàìn tàbí ọ̀fàìn nínú yín báyìí eléyìí ni olódàbí ọpọlọ burúkú tó kọ sọ mi ẹwẹ bóyá ìṣẹ́nu bíi buabu ẹwẹ bíi ajá buabu torí ọlọ eléyìí rẹ bí ẹ mọ èwo ló wá fà yín. dákẹ́ mi jọ dákẹ́ mi Yoshibi dà wẹ́ẹ̀ Yoshibi dà Yoshibi dà. ẹ filẹ̀ ẹyẹ kó pariwo wọn ní tàbá aládàn a máa fò bẹ̀ṣẹ̀ bọ. àbúrò yìí ń dàrú àjọwọ́ lẹ́rìí obìnrin wọn lẹ́rìí nìkí. Pẹ̀lẹ́ ma. Yes ma. Yes ma. Àmín. Ṣé dáadáa ni mo bá yín? Àlàáfíà ni ma. Ọlọ́run àpọ̀ yín. Àmín. Ẹ jọ̀ọ́ ṣé mo bá bébì nílé? Oh, sorry. Ẹ má bínú. Ṣé mo bá bọ̀dà Saamu nílé? Yes ma. Babe ò sí nílé ma. Èmi ò mọ̀ bóyá babe fẹ́ rí yín rárá o. I don't get that. Kò yé mi. Àmọ́ bóyá ẹ̀yin ni wọ́n ń sọ o. Ṣùgbọ́n wọ́n ti sọ fún wa pé anybody tó bá béèrè àwọn ò sí nílé. So ebi àti ní chat so I'm very sure kò lè jẹ́ mi. And ẹ má bínú ṣé kò ń ṣe pé bóyá wọ́n ti gba ẹ̀yìn kùlé wọlé tẹ̀yìn ò mọ̀ bóyá wọ́n sì ń lé àbọ̀ wà lé. Bóyá wọ́n ti délé padà kẹ́ bá mi check. Rárá o. Because bọ́dá Saamu ò lè wà nílé káwọ́ra lé wọn ká má mọ̀ pé wọ́n wà nílé. Abájọ náà I've been calling him. Ìpè bíi ti 3 days ago ó máa pè mí padà. Kò pè. What is going on? This they said is not around. Okay. Ẹ ṣé gan. Yes ma. Okay, can take care. Yes ma. All right. Can you nice day ma. You too. All right. Ẹ ṣé gan.
Ó dà mà. Yes, ma. Yes. Ó dàbọ̀. Hey! Baby, baby. Alẹ́ rí nǹkan. Bọ̀dá Saamu di baby. Mo rí mú ètè sọnù. Kí ló ń tẹ̀lé? Ẹgbẹ́ orí yín sókè yẹn náà kàn sí gbé yín sókè ilẹ̀kùn ayérayé kọ́mọ ògo kó wọ̀ ní orí wa lórí ọmọ ògo olóyè tó lè tó lọ́gbàá lọ́gùn ọlọ́mọ ògo. Ó rẹ̀ kí o mọ̀ pé ayé ti bàjẹ́ síbi tó wà yìí. Ẹ láyé yìí máa bàjẹ́ àbúkílẹ̀ rí. Mo mí pé ayé ti bàjẹ́ síbi tó wà yìí ò tí mọ̀ àbí. Ṣé tèmi lẹ́yìn sọ? Ìwọ ni mò ń sọ. Ó ti mọ ọkọ tó dé báyìí àbí. Kò mọ tó ṣẹlẹ̀ sílẹ̀. Ẹ ti pẹ́ jù káròdò kásùn kí lára ilé ó jẹ bóò lọ́jọ́ tẹ́ ẹ pẹ́ pẹ̀lẹ́ sẹ́ńtẹ́ gbé wárè. Òun ni bàbá. Ìfẹ́ la fi pajá ohun la fi pọ́nmi èèyàn agogo la fi pàǹjọ̀nù ọ̀yá jẹ́mi níhò tèmi. Gay! What's the problem? Get it! Get out of here! Get out of here! What's all this rubbish? Ẹ̀yin lórí ọmọ lè yíwọ ẹnu mi ẹ̀pà lónìí ọmọ lè pa àwọn ẹnu mi dà gbogbo ọ̀rọ̀ tẹ́gun bá bóbi sọ òhò ní jẹ́. Jésù! Jésù! Bàbá kí ló ṣẹlẹ̀? Bàbá kí ló ṣẹlẹ̀? Ẹ̀mí mi lẹ̀ ẹ̀mí mi lẹ̀ ẹ̀mí mi lẹ̀ ṣẹlẹ̀ bàbá. Amúyẹ̀ yìí amúyẹ̀ sọ alànà kọ́ yìí. Bàbá. Bàbá ẹ má ṣe yẹn fún wa bàbá. Bàbá ẹ má ṣe yẹn o lè ṣe báyìí. Yóò ṣẹlẹ̀ bàbá. Bàbá ẹ jọ náà. Ń bẹ̀rẹ̀ ṣọ́kùnrin. Agbẹ́mi tó yẹ ká ti gbé náà ni bàbá. Ẹgbẹ́ àbàmì yẹn. Alábàámi kọ́ lèmi gbéra fún yín o, èèyàn mo gbéra o. Ẹ ti ṣe yẹn gbé. Ẹ ti ṣe yẹn gbé àti rẹ ọjà ní o. Ó mọ̀ bàbá. Ẹ dákun ẹ bá mu. Ẹ yọ̀ǹda ẹ fún mi. Ẹ fún mi. Mi ò mọ bóyá dán mi. Ẹ bá mu. Ẹni sùn ṣé bí nǹkan tẹ́yìn fẹ́ fi gbá mi lórí rẹ̀. Ìgbà tẹ wá ṣubú yẹn ó dé bí ẹsẹ̀ mi. Mo wá dì mú mi wà á rí nǹkan kan. Kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ mi ẹ bá mu. Ẹ wò ó ẹ jẹ́ n sọ fún yín. Ìkìlọ̀ ni ẹ kẹ́ ẹ gbọ́. Iṣẹ́ tẹ̀ ń ṣe ìyá àfikẹ́ pàtì o. Torí ayé yín ti bàjẹ́ bí mo ṣe ń wò yín yìí o. Tẹ́ ẹ bá pàtì ayé yín ti rún jẹ́gẹ́ o. Àfikẹ́ pàtì òrọ́kùnrin yìí kì í ṣe èèyàn lásán. Ọ̀gá wa ni o. Ọ̀gá wa ni mo ṣe ń wò ó. Ẹ wò ó àkọ́kọ́ náà ẹ jẹ́ n sọ fún yín. Ṣé ẹ rí bí mo ṣe wà yìí? Mo gbọ́dọ̀ wá àṣejẹ tó dáa. Mo gbọ́dọ̀ lọ wẹ awẹ́bínú tó dáa ni. Ẹ wò àkọ́kọ́ náà. Bẹ́ẹ̀ ṣe wà yìí. Tẹ́ ẹ bá fẹ́ kí àbìlù àti wàhálà tí ń bẹ ní ayé yín kó kúrò tó ti wọnú ayé yín báyìí tẹ́ ẹ bá fẹ́ kó kúrò àbí kẹ́ ẹ lọ ra ẹran àgbò kẹ́ ẹ pa tẹ́ ẹ rí ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́ ẹ wá dà papọ̀ mọ́ mi kẹ́ ẹ wá fi wẹ̀ iná làbìlù ayé yín gbogbo wàhálà tó ti wọ torí wàhálà ti wọnú ayé yín o. Ẹni sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ kí ló wà lára mi tó gbé yín ṣubú. N ò lè mọ̀ èmi mọ̀ tẹ́lẹ̀ náà mọ̀ bó ṣe dé náà mo ti ń wọ̀ bí mo ṣe rí ẹ mo ti ń wọ̀ pé eléyìí kì í ṣèyàn lásán o àǹjọ̀nú leléyìí o kò yé mi. Àǹjọ̀nú ni mí. Kò lè ẹwọ ẹgbẹ́ mi dìde ẹgbẹ́ mi dìde. Tó bá bí yín dà kẹ́ gbé dìde. Ẹgbẹ́ mi lẹ̀ wo gbogbo ohun tó bá ti ní ká ṣe náà láwọn àti tó rọ̀ fún wa ní. Ibẹ̀ kọ́. Ẹ wo bí ẹ bẹ́ẹ̀ gbóhùn lẹ̀ ẹ wá ọ̀rọ̀ gbé mi ká ní ìṣò ní police station kí n lọ rìpọ́ọ̀tù yín fún wọn. Ẹ má gbé lọ́wọ́ police station. Ẹ lè ṣe bẹ́ẹ̀. Ẹ lè gbé mi lọ police station. Ẹ̀yin ò lè gbé mi lọ. Kò sí wàhálà. Mo ti wá mọ̀ bí dáadáa fúnra ara mi. Màá lọ sí police station. Máa lọ kọ́lọ́pàá wọ́n máa wá ọ̀rẹ́ sí. Wọ́n ti sọ fún mi pé ó ti pé ọ̀gá ni mo jẹ́ sí yín. Ó yá lẹ́yìn kọ̀ọ̀kan máa gbórí yìí wá bí. Àfikà gbọ́rọ̀ sí lẹ́nu. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ fúnra mi. Tó bá jẹ́ ẹ ti ń sá. Ó yá kiri inú mi tún ṣe bẹ́ẹ̀. Ẹ má bọ̀. Kiri inú mi yẹn máa ṣe nǹkan fún yín. Rasam, shit is getting serious. You know, you my real G, my nigga. Nigga, you got to seek medical attention. And need láti lọ hospital, Rasam. Mi ò lọ hospital. Èmi gan doctor. Brasa, ẹ lọ hospital báwo? Ó dẹ̀ ń bá yín sọ pé kó gbé yín lọ hospital. Ẹ sọ pé ẹ lọ, ẹ wò iye kí iye tó bá máa jẹ́ tá máa ná ń bẹ̀, èmi máa ná. Ẹ máa lọ kára yín balẹ̀ yá ni.
Yẹ kó tọ́. Saamu. Mo ní kò sí ní tó ṣe mí. But you jacking. Am I jacking? You jacking, bro. Owó tó fẹ́ ná lọ hospital yẹn bá mi kó. Kí n kówó fún yín ẹ wò Saamu a máa mú yín lọ sí hospital mo máa náwó iyekíye tí bá tún fẹ́ fún yín màá tún fún yín. Ta nìyẹn? Saamu. Ayé mi. Bọ́dá Saamu. Ẹ ṣe ń gbọ́n pẹ́pẹ́pẹ́. Adẹ́níkẹ́ bóra, ẹ kọjálẹ̀ ẹ bóra, ẹ ká gidi borí. Èmi ń bóra gẹ̀. Láti ìjọ́ tó ti bí mi bóra rí. Mi ìfàṣọ bóra rí. Bọ́dá Saamu, condition tẹ wà, ó warrant kẹ́ bóra, ẹ gbé yín gbọ́n náà. Kò sí ẹni aṣọ láyé yìí, mi ò ráṣọ láyé yìí tí mo lè fi bóra. Kódà kò jẹ́ dúfè tútù. Tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó ń gbóná nínú gíní, mi lè fi bóra. Mi ìfàṣọ bóra rí o. Ẹ wo Bọ́dá Saamu, ìgbà tí mò ń fọṣọ mo fọ ìró kan mọ́ ara aṣọ mi, mo wá realize pé ìró Yoshibi ni. Mo wá fún yín bóyá máa lè fi bóra. Tó wá jáṣọ Yoshibi ni. Mo wá kí n try bí bóra lẹ́nu. Man! Bro Sam, tell a nigga Sam, I hope all this ain't all about Yoshib. Hope this is not connected to that, bro. Ntani, kò bẹ́ẹ̀ nítorí Yoshibi ni mo ní fake. Èmi ń gẹ̀, kí ni òun rẹ̀? Ṣé kò rẹ̀ sí kò rẹ̀ rákùnrin? Aṣọ wa jáṣọ Yoshibi rẹ̀. Aṣọ Yoshibi ni ẹgbà. Wọ́n lára yín. Kí ló ṣẹlẹ̀? Pẹlẹbẹ. Ẹ faṣọ ìgbọ́mọ̀ ni. Ọmọ bíi ti báwo? Mi ò tọ́mọ. Ò tọ́mọ. Aṣọ ìṣe wa ń rún omi ọmú. Omi ọmú bíi ti báwo bọ̀dá mi? Understand aṣọ ìrún omi ọyàn. Bọ́dá Saamu, bóyá ọṣẹ tí mo fi fọ̀ bóyá ó dọ̀ sẹ́ǹtẹ̀lẹ̀ ń gbọ́ lára aṣọ. Ọṣẹ tó fi fọ̀ wọ́n kó omi ọmú sí ni. Àbí kí ló sọ fún mi? Ṣé imú mi kò ní dóòrùn mọ̀mọ́ ní bóyá omi ọmú ni àbí omi ọṣẹ ni? Dọ̀tún bá mi gbà kó gbóhùn ẹ̀ wò kó lè mọ orú omi tó jẹ́. Bro Sam, this is natural scent. Omi ọmú náà natural. Gbé fóun kó ń gbó. Ó gbé fún wọn Saamu ẹ jẹ́ gbaṣọ kẹ́ fi bóra. A fẹ́ gbé lọ sí hospital ẹ sọ pé ẹ ti fẹ́ gbaṣọ kẹ́ fi bóra. Jíngòtò. Saamu. O ní access láti wọnú rúùmù mi lẹ́yìn o tó ń pariwo lẹ́nu lórí. Tíkẹ́ẹ̀tì tó jáde. Kóònù rúùmù mi. Ẹ jẹ́ má ṣe ra yín léṣe. Ẹ má ṣe ra yín léṣe náà. Èèyàn tó wá ṣáájú yẹn tún ní kó tún bọ́ ta. Hello, Gbáríyẹ̀. Hello, Yoshibi. How are you doing? Ẹ wò Gbáríyẹ̀, ṣé kò ṣe pé ẹ ti fún yàn ní nọ́mbà mi? Ṣé àwọn pàtìpà tí mo ti change nọ́mbà tí mo dẹ̀ ti dé bí báyìí, mi ò fún any other person ní nọ́mbà mi àfẹ́yìn nìkan. Ẹ má pín nọ́mbà mi kiri o. Ó bẹ́tà, ẹ má fún yàn nọ́mbà mi. Ẹ mọ̀ kan, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ wáyè kẹ́ pé Bọ́dá Saamu. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ bá rí bó ṣe ń ṣe káàkiri àdúgbò, tó kàn dààmú káàkiri ni. He's been very, very sick. Bọ́dá Saamu sick. Hey now. Ẹ tètè pè wọ́n. Kí n pe Bọ́dá Saamu? Yes. Ẹ wò Gbáríyẹ̀, mi ò lè pe Bọ́dá Saamu o. Kan tó bá wù Bọ́dá Saamu ni kó ṣẹlẹ̀ sí wọn, kò sí nǹkan tó kàn mí, mi ò lè pe Bọ́dá Saamu. Ṣé tẹ́ bá fẹ́ rí wọn mọ́, it's better you call him so that you can finalize everything. Please do that on time. Gbáríyẹ̀, mi ò lè pe Bọ́dá Saamu sẹ́. Ẹ wò ẹ fi mí lẹ̀, nǹkan tó bá fẹ́ ṣe Bọ́dá Saamu ni kó ṣe Bọ́dá Saamu. Ẹ wò ẹ má pè mí mọ́ lórí ọ̀rọ̀ Bọ́dá Saamu. Mi lè pe Bọ́dá Saamu. Ó dàbọ̀. Kí ló wá sọ? Ó máa lóhùn ṣe mọ́ ni. Ó lóhùn fẹ́ rí Bọ́dá Saamu mọ́. Tó bá máa kú wọn. Yoshibi ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn. Bọ́dá Saamu ló ṣe máa sick. Wọ́n fẹ́ ṣe báyìí. Ṣé àwọn méjèèjì wá love ara wọn ni? Àbí Yoshibi ló wá love Bọ́dá Saamu ni? Àbí kò tiẹ̀ yé mi mọ́ báyìí. Ọlọ́mọ mẹ́ta. Ṣé bẹ́ẹ̀ mọ̀rọ̀ àwọn obìnrin? Even tá bá like èèyàn, a kì í fẹ́ fi hàn. Tá bá fẹ́ràn ọkùnrin báyìí, a máa gbé sára ni. Àmọ́ tí Yoshibi fi lè kẹ́rù ẹ̀ tó tẹ̀lé ọkùnrin míì lọ. Bóyá àtijọ́ tí kò rẹni tó fẹ́, ó dẹ̀ ti wá pàdé ẹni tó fẹ́ nìyẹn, ó dẹ̀ ti tẹ̀lé lọ. Kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. Kò lè ṣe bẹ́ẹ̀ fún Bọ́dá Saamu. Ní kíni? Àwọn bọ́dá yẹn ṣe mí tẹ́ bá rí wọn. Ẹ wo
kò ní ṣòro máa bá ṣòro ẹ̀ lọ ẹ jẹ́ ká lọ. èyí tí Yoshibi fẹ́ ṣe yìí ò dáa o. Baby. So nice to see you today. See what I bought for you. See, fine bags. I told you I know your taste so well. So the fine shoes that I bought for my beautiful woman. See the bags, see the shoes, see everything I bought for you. All for you. Thank you, they're all nice. Kí ló ṣe, baby? Orí ń fọ́ mi. Orí ń fọ́ ẹ, ayé mi. Orí ń fọ́ ẹ látàárọ̀, ó dẹ̀ pè mí. And I was out there. Kí ló ṣẹlẹ̀? What is wrong with you? Orí ń fọ́ ẹ how? I don't know, it's just this nagging headache látàárọ̀. Jesus Christ. Okay, you know what? Just stay calm. I'm going to go in right there. I will take my card because my parents hospital you want to mess up. I will take my personal card. Not going. No. I will be right back. No, me lost hospital. Mo gbàwẹ̀, mo gbàdúrà gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe wí. Ẹ̀mí Ọlọ́run náà ló sọ pé lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí pé ẹni tí ń bá kọ́kọ́ rí tọkàn mi yàn, tọkàn mi rọ̀ mọ́ tí mo nífẹ̀ẹ́ sí, ó ṣeé ṣe kó jó òun ládé orí mi. Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó má ṣaláì múṣẹ. Lẹ́yìn tẹ́ wá gbàdúrà tán, ta lẹni àkọ́kọ́ tẹ́ rí? Bọ́dà Saamu ni. Kẹ́dẹ̀ máa wo dádì, mo ti gbìyànjú. Kódà mo ti gbé mọ́tò fún wọn. Ẹ má bínú. Ta lẹ́lẹ́ rí? Bọ́dà Saamu ni. Ṣé kìí ṣe ẹni tí mò ń lérò? Ṣé kìí ṣe bọ̀dà Saamu kan náà? Omi ìmọ̀ bóyá Saamu tẹ mọ̀ mi ìmọ̀ bóyá mọ̀ wọn. Okay. Bọ̀dà Saamu tèmi ń sọ, wọ́n ga báyìí. Bẹ́ẹ̀ni sàwọn ga. Lọ́pọ̀ ìgbà wọ́n máa ń wọ suspender. Bẹ́ẹ̀ni dádì. Àwọn ni? Bẹ́ẹ̀ni sà. Tán lè ṣe kán máa wọ socks. Bẹ́ẹ̀ni sà. Báwo lẹ ṣe ṣe? Ẹ̀mí mi kò fà sí wọn náà ni. Èmi yín fà sí wọn. Bẹ́ẹ̀ni. Lóòótọ́ Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó má mú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Bíire kan mo fẹ́ bi yín o. Yes sir. Bọ̀dà Saamu tẹ̀ ń sọ̀rọ̀ ń pa wọn yìí. Yes sir. Ṣé àwọn nìkan ṣoṣo lẹ dárí ibi tẹ́ ẹ ti rí wọn kọ́kàn yín tó fà sí wọn? Dádì actually ọjọ́ yẹn bí mo after àdúrà yẹn tí mò ń jáde lọ. Bóyá tẹ́ mọ̀ bóyá wọ́n ń jà bí àwọn èèyàn pọ̀. Àwọn èèyàn pọ̀ tán jọ ń lọ. Ẹ wá rí wọn láàrin èrò. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ṣe rí wọn ọkọ̀ mi kò fà sí Saamu yẹn. So that is it. Ọ̀rọ̀ Ọlọ́run wà bẹ́ẹ̀. Yes sir. Ọlọ́run ò dẹ̀ ní sọ̀rọ̀ kó má mú ṣẹ. Okay sir. Madam. Yes sir. Mi ò ní sọkún mọ́ ẹ sọ bẹ́ẹ̀. Mi ò ní sọkún mọ́ lórúkọ Jésù. Ìrìn àjò yín ó tún ìkù kan o. Okay sir. Nígbà tí ẹ bá tún bọ́ ta tẹ́ ẹ bá tún rí ọ̀kẹ́ àìmọye èrò. Yes sir. Ẹ jẹ́ kọ́kàn yín tún rọ̀ mọ́ ẹnìkan. Ẹni tọ́kàn yín bá rọ̀ mọ́ yẹn ẹ mú ẹni ẹ wá síwájú Olúwa ká wá gbàdúrà fún. Nítorí bọ̀dà Saamu tẹná kan yín rọ̀ mọ́ yìí. Yes ma. Yes sir. A ní gbọ́ búburú lẹ́nu ọmọ Ọlọ́run. So daddy lẹ́nu kọ̀ọ̀kan tẹ́yìn jẹ́ kó yé mi báyìí ni pé bọ̀dà Saamu yẹn àṣeyàn ni. Bọ̀dà Saamu kan náà. Bẹ́ẹ̀ni sà. Ibẹ̀yìn ilẹ̀ tutù yìí. Ọ̀nà wo ni bọ̀dà Saamu fẹ́ gbé ìgbà tó máa fi tutù bíi tiyín báyìí? Mi ò mọ̀. Ẹ sọ wípé mi ò ní sọkún mọ́. Mi ò ní sọkún mọ́ lórúkọ Jésù. Ẹ sọ bẹ́ẹ̀. Mi ò ní sọkún mọ́ lórúkọ Jésù. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Mi ò ní sọkún mọ́ lórúkọ Jésù. Ọlọ́run wòlíì sọ bẹ́ẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ láyé yín. Àmín Jésù. Baby. Ibo ló lọ tó di báàgì tó ró dédé kó tó kàn dodo. What happened? I told you, mo sọ fún ẹ pé mò ń lọ sí Ìjẹ̀bú. Ìjẹ̀bú, when the last I checked, tèmi àti ẹjọ́ discuss ọ̀rọ̀ Ìjẹ̀bú ní November ló fẹ́ lọ sọ́dọ̀ àǹtí, right? And this is still August. That's about 3 months away. So why? I know, but ó wà urgent ni.
ó wà urgent. Sister mi tó wà ń Jẹ̀bú yẹn, àwọn náà pè mí pé kí n máa bọ̀ pé ó wà very urgent. So mo ní láti tètè lọ. Okay, it's okay. Tó bá ti wá fẹ́ lọ sí Ìjẹ̀bú, at least take 1 or 2 things. I don't get it. You just pack all your things. It's like, okay, pack bo bag o fẹ́ kúrò nílé. What happened? No, ẹrù mi ṣì pọ̀ nílé. Eléyìí ó kéré, it's just for 1 month. Oṣù kan péré ni màá lò. One what? One month? No, I don't get you. 1 good month. Lo fẹ́ lò. See, I don't understand you again. What else do you want? Love, I gave it to you. My life, I gave it to you. Everything that a woman needs from a man, I gave everything to you. Àbí kí ló fẹ́ gan náà? Ṣó fẹ́ pa mí ni? Fìdè. Àbí kí ló fẹ́ gan? Èyí kìsì ò jẹ́ ká kìsẹ̀. Èyí ká kọ́dù ò jẹ́ kí n kọ́dù. Ká dẹ̀ ṣe ẹ láṣọ wo ò jẹ́ ká ṣe yẹn. Àbí kí ló fẹ́ gan náà? Kí ló fẹ́? Gbọ́ǹkan tó sọ sí. You said you are tired. Ìwọ were tired of me. Ìwọ. And you be claiming you love me. Kí ni mo ti sọ sílẹ̀ sí? Ó ti bẹ̀rẹ̀ sí ní pariwo. Ó ti bẹ̀rẹ̀ sí ní bínú. Ó ti bẹ̀rẹ̀ sí ní raise roof. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí tó wí kí tó fọ́ sí. Ó máa gbá mi létí. Ó máa mú mi. Ó máa ti orí mi mọ́ gìrì. Bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá ní kíní ọ̀gbìn ẹ̀mí fẹ́ domestic violence o. Bóyá kálukú ẹ̀ǹdẹ̀ ń bíbá ìkó ní kálukú máa lọ ẹ̀. Wait, ṣó lẹ́nì kankan tó ń rí ni? Do you have anybody you're seeing? Tell me. Kí la ti sọ bọ́ sí tó ti sọ pé ṣe mo lẹ́lòmí tí mo fẹ́ wo èmi lọ sí Jẹ̀bú o. Okay, it's all right. You know what you do for me? What? If you want to go, it's all right, okay? But not in this mood. At least wàá ṣàṣì wọlé wàá jáde àbí? Irọ́, mo ti pẹ́ gan bí mo ṣe wà yìí, mo ti pẹ́ 1 month péré ni 1 month ò pẹ́ mo máa tó dé. Àdé Jẹ́kọ̀tọ̀ ẹgbọ́n kí n ṣe Sàámú. Ó terrible gan-an. Wọ́n ṣe fẹ́ máa mú ọ lọ sí hospital. Lérò! Take it cool, bro. Take it cool, bro. A step at a time, bro. Damn, shit is... What? Dove! What you doing right beside Bro Sam's Benz? I want to take him to the hospital. Take him to the hospital? Bro Sam! You wanna crash this Benz? I can drive perfectly. Give me the key, bro! Ẹ wo gbogbo lè tẹ́ ń ṣe yìí ò necessary. Ẹ jẹ́ ká tètè máa gbé bọ̀dá Sàámú lọ sí hospital torí tó máa pẹ́ jù lórí ìdúró tán wà wọ́n máa ṣubú o. Ẹ̀ṣẹ̀ máa ro wọn. Jẹ́ káwọn wèrè. Bí wọ́n pariwo tán tẹ́jẹ̀ mi máa fi gbẹ mórí ìdúró. Bàbá gíga. Tilẹ̀kùn ẹ. Wọ́n ní o tilẹ̀kùn. I'm the one driving. Ó mọ̀ pẹ́sẹ́ òtòtátù. Wàá fún. Bro Sam. Wàá fún bẹ́ẹ̀ gẹ́ni kí. Èmi láyé mi dẹ̀ báyìí. Èmi náà fẹ́ bẹ́ wà bẹ́ẹ̀ sí mi. Bẹ́ẹ̀ tí lè gbogbo òdì ìjọba Bro Sam, this is the moment William Shakespeare was talking about. When he lost his wife, Elizabetha. Oh, my wife, where art thou face? I searched under the mango tree. Do I lost my wife? Bro Sam. Will you shut up? Ọ̀rẹ́ yìí ni tẹlifóònù ẹ̀ rí. Phone yín ni. It's right in your pocket. Phone yín ni, Bro Sam. Bro Sam, easy. Bro Sam. Hello. Bọ́dá Sàámú. Tani o. Èmi Yoshibi ni mò ń sọ̀rọ̀. Sàámú, rọra. Bro Sam. Yoshibi mo lọ wà. Yoshibi. Ṣé mo junction tèmi jíire yẹn? Yoshibi ẹni sùn. Ibo ló wà gangan? Junction bo. Okay, mo mọ̀ bẹ́ẹ̀. Ẹ wá gbé mi ń bẹ̀, mo wà ń bẹ̀. Màá bẹ̀rẹ̀ sí máa. Ẹ wò ẹ má pẹ́ o. Kí n tó change mind mi o. Ẹ má pẹ́ o. Màá bẹ̀rẹ̀. Ẹ ṣáà má pẹ́. Works yìí. Ìbúlẹ̀ ìlú. Oyè kà méjì kí ni? Sàámú wọlé. Kọ́kọ́rọ́ mọ́tò dẹ̀. Wọlé kí ni ẹ? Sábà mú. Wá bámi tilẹ̀kùn ẹ̀. Ẹjọ́ kẹ́ni kọ̀ọ̀kan má bà mí lọ.
ẹni àmọ́ nǹkan tó fà tó fi ń bínú ẹjọ́ ẹ̀yẹ́kẹ́ni kankan máa ń bà mí lọ. ẹ má wọ ara mi ti yá bẹ́ẹ̀ ni ara mi ti bára mi rẹ̀ bẹ́ẹ̀ ni ara mi lè lọ. Yoshibi ṣé wọ́n rè? Èmi ni. Wá wèrè ṣíwọ́ ló ń bẹ́ káàkiri. Kí ló ṣẹlẹ̀? Lójú tí ẹ̀ ń sìn ẹ̀ ti dẹ̀bẹ̀ ní gbígbé mo mí ìsì àbí. Táà mi mí ìsì ẹ̀ kankan. Èmi tó jẹ́ pé ìgbà tó kú òlé tó ní pé ẹnìkan wá kẹ́rù ẹ̀ kú òlé mò ń sùn mò ń jí nínú ilé ni mo ní kó bá mi ṣáta ẹ̀pin ẹran jọ. Àtàárọ̀ àtọ̀sán in fact tí n bá dìde láàrin òru tí n bá lọ tọ̀ ẹ̀pin ẹran mo fi ń tà yín. Mi ni mo mi láàárọ̀ kò tó di pé mo jẹ́ ẹ̀pin ẹran. Ta ló mi ṣe kí ló ṣe é? Ó dẹ̀ kúrò nínú ilé ò sọ fún mi ẹ̀rù díẹ̀ tí bayọ̀ kókó má lọ jẹ́ pé bíyá wọ́n ti jí ẹgbẹ́ lọ́bì kan nìyẹn ìtorí ẹni mo jẹ́ wá ẹ̀gọ́ wá lọ pé bíyá mo ní nǹkan tó mú ẹ ohun tó mú ẹ tó fi lè pè mí pé brasa mú bolẹ̀ wà mo wà ní junction báyìí ó ti miss mi dákú. bóyá kí kúkú pẹ̀lú mi kò kú wá gbé mi gbà torí mi ò ráyè gbogbo àròyé ilé tẹ́ ń ro lèmi lórí. má tún lọ o àwọn aráàlú wọn máa béèrè lọ́wọ́ mi o àwọn aráàlú wọn máa béèrè lọ́wọ́ mi ni o nítorí ṣe náà sọ fún mi pé mi ò ní ronú pé ṣe ni mo kàn ń sùn mò ń sùn lé mò ń jí mò ń sùn lé mò ń jí pé mi ò tiẹ̀ wá ẹ mi ò ronú ibi tó wà rárá bí ò kú ònú yàrá mi nígbà tí kìíní ẹ ti ṣẹlẹ̀ because mo bìlí pé ó mọ̀ mọ̀ ṣẹ́ ni kò sí wàhálà ṣàfọ̀ fún wa lọ́wọ́ ọdún mọ́tò ṣáà lọ́wọ́ ọdún mọ́tò báyìí. ewo tiẹ̀ ní gbogbo òhàlẹ̀ gan pàápàá ṣáà tilẹ̀ mí sí mi ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n pẹ́ lómi ò láì gbogbo ẹjọ́ tẹ̀ ń ro lèmi lórí. ẹlòmíì wo ló fẹ́ pè kí ló kàn yín. ṣé n tó wá sí ilé tó wá gbé ẹ náà ló ra bọ́ọ̀lù méjì fún ẹ bọ́ọ̀lù méjì náà fi tún ẹ jẹ́. bọ́ọ̀lù bíi ti báwo. ó yẹ kó wọ tẹ́bílì báàgì mi tó máa fi gbé bọ́ọ̀lù tọ́ra fún ẹ sí ni. bọ́ọ̀lù wo lẹ ń sọ jàre à. gíláṣìsì tó wà lójú ẹ kí ni kì í ṣe bọ́ọ̀lù ló gbé síwájú ojú ẹ yìí wọ́n dẹ̀ ṣe monkey post sí tó máa fi score. ẹ wòran ṣé fashion rẹ̀ ṣé ń tẹ̀ lọ́ṣẹ̀ náà rìn láàrin ọ̀sẹ̀ ọjọ́ méjì ọ̀sẹ̀ kan tẹ̀ lọ yìí sí bọ́ọ̀lù náà ń gbé sí ẹ lójú oníranù wọlé. Èwo tiẹ̀ ní halẹ̀ gan èwo ní gan pàápàá ẹ ṣáà ṣíbù tẹ́jẹ́ ń gbé báàgì mi síbẹ̀. èmi ni màá gbé Yoshibi kí ló dáká Yoshibi ọ̀yà gbà má ṣíbùtù wà ló bá ń gbé. bóyá kí n wẹ́ lómi tó bàbá mi. wọ́n gbé kiri síbí. èmi ò ráyè gbogbo eléyìí tẹ́ ń ṣe ìjàre. bọ́ọ̀lù méjì tọrọ fún ẹ kó gbé ẹlẹ́gbàá mo lè rẹ márùn fún ẹ. ẹ̀yin lẹ mọ̀ ẹ wò ṣe mọ́tò yìí ti ní èsì ṣe ti gbẹ́ èsì ẹ̀ padà lọ́wọ́ ọlá. ó ti dá padà ọ̀sẹ̀ kan ló fi lò. ó wà lára yín ẹ̀yin máa fojú yín hàn 13 ṣe mọ́tò náà lè á fi gbé mi àbí kò ń ṣòun ṣe bínú mọ́tò náà mo fẹ́ wọ̀ yìí á ṣojú èmi àti yín. kìnìún já wọlé. ó ní wọ́n akọ ẹ pọ̀ o. Òde o. Saamu. He's not back. Kí today like? ẹ wo gbogbo yẹn sọ yẹn kọ Yoshibi wọn ṣe kò dá o kéde kó wá bọ́ bàálù kọ kó jẹ́ kó má ronú mọ́. bọ́lá gàdí kẹ́ dúró bẹ́ẹ̀ ìwé lè bútẹ́ bú ẹ mọ̀ pé lójú ẹ̀sìn ó mọ̀ dàbẹ̀ ní pé mo miss òun ju bó ṣe yẹ lọ ni. èmi tó jẹ́ pé ìgbà tí o sì létà àrítọ́ láwọn kan wá kẹ́rù ẹ̀ kó òun lé bí ṣé mo kó òun yàrá mi ẹni pé mò ń sùn mò ń jí ní ẹni bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ máa ń bá mi ṣe pé ẹran nínú ilé bí àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ kọ́ ló máa ń bá mi ṣe lójoojúmọ́ ní bẹ́ẹ̀ ni.
ìwọ bá mi sẹ́pẹ̀ ẹran nulẹ̀ ṣé ó bá mi sẹ́pẹ̀ ẹran kò sí wàhálà kò sí irọ́ kankan báyìí kò sí ń bẹ̀. ṣé ló ní kò sí irọ́ bẹ̀ ṣé ló ní. kò sí irọ́ bẹ̀ òótọ́ ní gbogbo ẹ̀ 100% truth. tó bá jẹ́ tó ṣe rí nìyẹn since the Yoshibi dẹ̀ ti dé báyìí let's start our rehearsal. yes a ti ẹ̀ lè bẹ̀rẹ̀ rí àṣà ìyẹn òṣìṣẹ́ òṣòro a lè bẹ̀rẹ̀ ohun tá a bá máa bẹ̀rẹ̀ só ti yẹ yín a lè bẹ̀rẹ̀ rí àṣà wa àti pé nǹkan tó tún wá sọ fún mi torí bó ṣe wà yìí mo bí léèrè nǹkan kan ṣe ni mo bèrè nígbà tí mo bá nínú mọ́tò lọ́wọ́ ẹ̀ mo bèrè lọ́rùn pé kí ló fẹ́ gangan nínú mọ́tò ẹ̀mọ́ tó sọ fún mi ó lóun ò fẹ́ kẹ́nikẹ́ni nínú àwọn èèyàn mi kó wọ mọ́tò ìmọ̀ ó lé mi àtòun nìkan lòun fẹ́ ká jẹ máa wọnú mọ́tò ìmọ̀ mo dẹ̀ promise ẹ̀ pé no problem ìwà máa jókòó sí wáyà náà kó lè máa kọ́ mọ́tò wa. bọ́dà Sàámú nǹkan tẹ́mi bá yín sọ kọ́ nìyẹn o nǹkan tẹ́mi sọ fún yín ni pé mọ́tò yìí kẹ́ ẹ dá padà fún ẹni tó gbé fún yín mi ò fẹ́ rí mọ́. kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ èèyàn máa lọ ẹwọ ẹ wá gbé báàgì ẹkọ mẹ ẹ wá gbé báàgì bọ́lẹ̀ náà ẹ gbé báàgì bọ́lẹ̀ ẹ wo gbọdọgá ni àtẹ̀yìn náà rí asá wà lẹ́ni tó ti èyí sì mi mọ̀ ẹnìkan ló dé lóní ká kọ welcome party song fún mi. ẹni sọ ara ń fún mi ara ń fún mi ara ń fún mi ìgbà tán tí ń hó ná mọ́ mọ́tò. ẹ lọ gba mọ́tò mi lọ́wọ́ ẹ̀ ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò mi kẹ́ gbé mọ́tò mi. yálà mi. where's the key. ó ṣe kí please. where's the key. kí dà ní kí ni nínú ilé mi ló máa ṣe ń bọ̀ sí. wọ́n ti lu ẹ̀ bàjẹ́. bí ẹ bàjẹ́ kíkẹ́ kí wọ́n ní kí ni ẹ̀ tó fún mi ní mọ́tò ló lè gbá kí lọ́wọ́ mi. ó dáa èmi tẹ́mi fún ẹ ní mọ́tò lélẹ̀ ó yá fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò mi. ní sùúrù arábìnrin ẹ̀yin lẹ fún mi ní kì ẹ dẹ̀ lẹ fún mi lọ́fẹ̀ẹ́ lófò mo ní mo fẹ́ lọ gba nọ́mbà sẹ́ni kí n lọ gbà sí mo ní sọ wù yín látọkàn ẹ ló wù yín látọkàn kí ni nísìsiyìí tẹ fẹ́ gba mọ́tò lọ́wọ́ mi. nítorí pé mo rí bí ọmọ lẹ́lẹ̀ tí wọn kì í tẹ́lí fún ní ẹ̀ náà. èmi pè ẹ́ mo wò pé èèyàn ni ẹ́ mo wò pé kí n tún ẹ ṣe mo wá fún ẹ ní option but you choose to be a loser. èmi fẹ́ sọ́dẹ̀ èèyàn ni èmi fẹ́ bọ́ aṣọ ra nù kúrò lọ́rùn ẹ̀ kí n dá aṣọ gidi tí ẹ lọ́rùn ni. wẹ́ẹ́ kò sí wàhálà ẹ̀yẹn gba kí mọ́tò tí mo ti rẹ́gísítà ìwé ẹ̀ wà lọ́wọ́ mi. bọ́ mi gbé tí mo tọ́ bẹ́ẹ̀ rabbit home bẹ́ẹ̀ ṣe kí rọ́lá nu nìyẹn look at him loser a fún ẹ ní option tó dáa but you choose to lose. ó ní ìranù tó bá yẹ ìgbàdúrà ẹ lẹ́ẹ̀rọ aláàánú. mo kẹ́ ẹ̀ ní lọ. ó ní gbé lọ ṣe bá jọ ṣiṣẹ́ ẹ ni kó gbà lọ́wọ́ wọn ó ní ìranù loser. ó ti ṣiná tí o. mọ́tò tó ti mọ̀ mí mọ̀ mọ́tò tó ti mọ̀ mí mọ̀. taking the car away. The baby is going. mọ́tò yẹn ti ń fò mọ́tò yẹn dẹ̀ dàbí helicopter ni. mọ́tò yẹn dàbí helicopter ni tí n bá panú ẹ̀ tán báyìí ó yìí máa ṣiṣẹ́ fún bíi 2 minutes. káì ó ti gbé lọ. option méjì ló fún mi lóòótọ́ ó lò máa fún mi nílé òun dẹ̀ máa fún mi ní 5 million ó ní kí n mú yẹn tàbí kí n mú Yoshibi kí n máa kó sí lọ option tó fún mi ni ó ti gba mọ́tò lọ. dọ́tún Mragani tó bá jẹ́ pé yín ni option wo lẹ máa mú nù méjì inú kẹ́ gba 5 million kẹ́ gba lé tàbí kẹ́ mú Yoshibi èwo lẹ máa mú. Sàámú yóò dẹ̀ ṣe ìdè ga o. ṣé ó ga fún mi báyìí. ó ga o. mi ò rí irú ẹ̀ rí eléyìí gangan ló ń pè ní ìfẹ́ gbóná. ẹ̀wọ̀ ó jẹ́fẹ́ gbóná kò jẹ́fẹ́ gbóná kò tiẹ̀ sí ìtó kàn mí bẹ́ẹ̀ torí nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ gangan òun ló ti ṣẹlẹ̀ yìí obìnrin kan fún yín ní mọ́tò inú yín dùn ẹ wá ń júwe bó ṣe rí ẹ ń júwe ẹ̀fẹ́ mi ẹ ń ṣàjọyọ̀ ẹ ń pe patí léra yín lórí ọlọ́run tiẹ̀ ṣe wọ́n ti wá gba mọ́tò yẹn wọ́n ti gbà lọ báyìí torí nǹkan tí mo fẹ́ gangan òun ló ṣẹlẹ̀ yẹn ibi tí mo lọ mo fi ṣe fọ́rí fún yín ni yes mo dẹ̀ gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sáré káàkiri tọ́nà ẹ̀ lè sùn ẹ̀ ń borí mọ́lẹ̀ ẹ̀ ń kárí bọnú kiri nítorí pé Yoshibi ò sí nílé tí má dẹ̀ wá mi báyìí ẹ máa fòró ẹ̀mí mi ẹ wò ó ìsìn báyìí mo ṣẹ̀ṣẹ̀ gbà ní pé mo ti wá di tenant gangan nínú ilé yìí mo ṣẹ̀ṣẹ̀ kó padà wá sínú yàrá mi ni mo ṣẹ̀ṣẹ̀ lè wọnú yàrá mi ni. ṣé tenant gangan ló padà wá dì. kí ni mo wá padà wá dì kí ni mo padà wá dì kò kú ṣe pé mo kú nífẹ̀ẹ́ ní tó wá gbé mi náà mo kàn ṣe fọ́rí fún yín ni.
gbogbo tó já sí. That woman said you are a loser. Ṣé loser ni mí? My principal can never be a loser. Lẹ́mi tí mo ti dìde kọrin tí gbogbo àwọn ọdẹ mọ̀ pé I am a winner over poverty. I am a winner over sorrow. Sọ́kànlá àjọ is a winner over. Ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n